Jọ̀ọ́, ṣé mi nìkan ni mo feel pé Lizzy doesn't have anything on Bíọ́dún Òkèowó? Am I the only one who feels like that? What do I mean? Ní pé tẹ́ bá wo show tó ti ń ṣe fún Bíọ́dún, there is no contest. Èpè ló kàn ṣẹ́ ni, kò ní nǹkan pàtó tó jẹ́ nǹkan pé nǹkan tó ń fẹ́ fi attack Bíọ́dún nìyẹn. And nǹkan yẹn gangan ló ń fún ní payment. Nǹkan yẹn gangan ló ń dùn. Listen, let me tell you one thing in life, should you understand? Ní pé if you can be friends with some people, tán ti bú ẹ rí, anybody can be friends with anybody. Mo wo video, I'm going to explain that in a jiffy. Mo wo video Bíọ́dún tó ń sọ pé kí Gistlover tó bẹ̀rẹ̀ sí ń drag àwọn èèyàn lòun ti ń polówó lọ́dọ̀ ẹ̀. Wípé èèyàn kan ló wá pé òun wípé ẹni ń bú lágbájá tó bá jóun náà nǹkan ó lóun stop. Gbogbo aládẹ mọ̀ pé Gistlover used to deliver. Ẹ wo ti Akeem tó ṣẹlẹ̀. Ẹni ń bú lágbájá kóun náà stop kó má tàjẹ́. Torí pé ó fẹ́ please èèyàn. Mo máa sọ kíní kan fún yín. I don't care if anybody likes me. That is one thing tí mo like nípa Ìyábọ̀ Òjó. I see some similarities between me and Ìyábọ̀ Òjó. Nǹkan tó bá máa ṣe ló máa ṣe, nǹkan tó ò ní ṣe kò ní ṣe. Kò rán ìyá aláyé anybody. I don't care if the world likes me. I don't care if the world hates me. Hate is a strong word. But nǹkan kan ni mo mọ̀ ní pé tó bá ti dójú ẹ̀, I will have to pick myself. Lizzy, get this into your dumb skull. It's not by kéèyàn máa ra fake award kiri. Tó bá dójú ẹ̀ tó jẹ́ pé kí lẹ́ni yìí máa jẹ, people will stand. Then sọ kíní kan fún ẹ. Ṣé mo pé mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé in as much tí wọ́n ti lè dáríjì àwọn tó ti bú ẹ rí tẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe mother and daughter. Adébíyìnpé má bínú ọ̀rọ̀ máa kàn ẹ́. Most of àwọn tó ti bú ẹ rí àbáwọn tó wà lọ́dà ẹ̀ torí nǹkan tó máa jẹ náà fi wà ń bẹ̀ o. Kì í ṣe pé torí pé wọ́n like ẹ. Torí nǹkan tó máa jẹ. Take Adébíyìnpé for example, ká ti sọ pé òun ló wà lọ́dọ̀ ẹ̀ sí. Ta ló kọ́kọ́ gbé issue Fọlá wá? We will not let you forget this. Ta ló kọ́kọ́ gbé issue Fọlá wá? Búkì tó ń sọ̀rọ̀ tó ń gbáwájú tó ń fọ́tọ́ lé wa lórí. Ṣé kò bú ẹ náà lórí the same issue Fọlá yìí? You are friends with them. You are cool with them now. Ta ló kọ́kọ́ fi Fọlá gba donation? You have somebody connecting donation in your camp too. So kò sí anything tó o lè sọ. O lè jàre. Mo máa sọ fún ẹ pé it's you against the world and you can never win. I can't parẹ́ sọnù. Adébíyìnpé gba donation for Fọlá and this is your godmother today. Ẹ̀yin èèyàn, no be juju be that. And here you are screaming on top of your lungs. Wípé Bíọ́dún ó ń gba donation. Wọ́n ti sọ fún ẹ nílé ẹjọ́ àwọn tó jù ẹ lọ, tó kàwé jù ẹ lọ, tó nímọ̀ jù ẹ lọ, tó mọ̀yàn jù ẹ lọ, tó tún ní ọgbọ́n jù ẹ lọ. Donation is not a crime. In as much tó yẹ pé Bíọ́dún ò gbé ìbọn sórí anybody pé kẹ́ ẹ fowó sínú kóló tipátipá. Ó wù wá, ó wù àwọn èèyàn náà donate. Ó wù wá la donate. Wọ́n ò force anybody. Wọ́n ò force anybody láti ṣe anything. Free will nílé ayé náà. Nǹkan tó bá wù ẹ́ ló máa ṣe. You don't need to be forced. I keep saying that you have nothing on Bíọ́dún Òkèowó. Nǹkan tó ń dún ẹ̀ nìyẹn. You have nothing on Bíọ́dún Òkèowó. Torí ẹ̀ mo ṣe sọ, mo mọ̀ káwọn èèyàn they will drag her. Ẹ lè sọ pé ṣebí ìgbà tí Lizzy kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé rí a lot of people ló join Lizzy ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀. Kì í ṣe àwọn tó join ẹ̀ sí ni àwọn tó join ẹ̀ sí torí pé wọ́n fẹ́ bá Ìyábọ̀ jà ni o.
A lot of people ló join Lizzy ìgbà tó bẹ̀rẹ̀, but one more, because if you look at it very well, let's be frank, ìgbà tí Lizzy kọ́kọ́ bẹ̀rẹ̀, it's not as ridiculous as this. She was facing Gistlover, and Gistlover was, you know, destroying people in that Nollywood, passe. And when Lizzy was coming for Gistlover, Biodun, what do you expect her to do? When Gistlover was spreading different narrative about Biodun Okeowo. And we saw the video of Lizzy defending her. This I'm not going to lie about. Of course, èèyàn tó bá defend ẹ ló máa tẹ̀lé. Is it not what is happening on social media? Kò tí ì dá báyìí now. Lizzy ò tí ì dá báyìí now. But ìbẹ̀rẹ̀ yẹn, do anybody know that it's going to lead to this place? No. Majority of them in that Nollywood, they are not doing it because of Abosi. They are doing it because of themselves. Nígbà tó rí Lizzy tó tackle Gistlover pé every kìíní ni Gistlover máa ń gbé jáde. Ó fẹ́ destroy life wọn. Ó fẹ́ destroy this one. Kò séyàn tí Gistlover ò drag him, man. Including Ìyábọ̀ Òjó. But when you saw somebody defending you, níbi tó ti ń drag yẹ, of course, you have to reckon with the person. Nǹkan tí kìíní ṣe kì í ṣe nǹkan tó bad now. Because that is the person she saw then. As at the go, nobody picked this matter of celebrity. Kí ló fẹ́ sọ pa àwọn tí ò kàn jáwó now. Nobody is really talking about celebrity now. I'm talking about fracas. Kí ló kàn wá pẹ̀lú celebrity. But she has to reckon with somebody that is fighting for her. She did the right thing to me. Èmi ò ní jókòó sí báyìí kí n máa sọ fún yín pé ẹ̀ ń ṣàbòsí. Kò sí inú wa tó mọ̀ pé Lizzy máa débi tó délé ni. Wípé ibi tó máa kàn ní láìfù Lizzy ni. Ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí, ìgbà tí ẹ lè fi wé ti Dayo Amusa, ìgbà tí ti Gistlover bẹ̀rẹ̀, that was 5 years ago. Ti Dayo Amusa was 2-3 years ago. Ti Lizzy ti di nǹkan mi. Tó bá jẹ́ pé 2-3 years ago ni Omoborty rí Lizzy ni, tí Lizzy defend Omoborty ni. Omoborty has the right to say, I don't want to associate with this person. But ẹ má máa jẹ́ a máa fàbòsí sí nǹkan tá a bá ṣe. Èmi ò like Omoborty o, kì í ṣe pé mo like ẹ o. She's just an actress. Most of when we have our top 3. I like you, kì í ṣe kò sí ńbẹ̀. But one thing about me is I'm going to tell you the truth. Ibi tí mo ti mọ̀ pé Omoborty ò reckon pẹ̀lú Lizzy lọ títí ní ìgbà tí Omoborty wá sọ̀rọ̀. Tí Lizzy yẹn expect pé kó wípé má pe Jésù ìwọ tó yẹ kó gbé Ṣàngó jáde. Nígbà tí Omoborty wá defend ara ẹ̀ gbà yẹn. And Lizzy gan she throw shade at that woman now. She still throw shade because the kind of friendship or relationship tí Lizzy expect láti rí lọ́dọ̀ ẹ̀ kò rí lọ́dọ̀ ẹ̀, including I am she. Ṣèbó sì bu I am she lẹ́nu ọjọ́ mẹ́ta. Wípé òun rí I am she nínú ṣọ́ọ̀bù Money. Let me tell you how this thing works. Tó bá ti mọ èèyàn kan tẹ́lẹ̀, ó ti mọ ìwà àti Lizzy ẹ cool, kì í ṣe pé ẹ jẹ́ ọ̀rẹ́ o, but ẹ cool. Ó ti wá mọ èèyàn kan náà, bó ṣe mọ Lizzy ló ṣe mọ èèyàn míì. Tí Lizzy bá ń béèyàn yẹn jà, ó máa expect yẹ kí ìwọ náà join battle yẹn láti béèyàn yẹn jà. Ẹ mọ̀ pé ìwọ ló wà láàrin sí báyìí. Ìwọ ti mọ A, ó ti mọ B, ìwọ ló wà láàrin. Tí Lizzy bá ti bá èèyàn yẹn jà, Lizzy máa expect kí ìwọ náà bẹ́ nìyẹn náà jà on her behalf. This is where the problem is. Initially, tẹ́ bá wò dáadáa, Omoborty àti Lizzy, I don't think I've ever seen them together, even before kí gbogbo issue social media tó ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé Ẹlẹ́yà Tẹ́mù nìkan ni, any other Ẹlẹ́yà Tẹ́mù is a counterfeit. I'm going to say it as it is. Nínú crew wọn ò jọ sí the same crew papọ̀. Mi ò ní ṣàbòsí, kí la fẹ́ fàbòsí ṣe? They are not in the same crew. I've never even thought they've made the same movie together before. Lizzy was just, manipulating. But as at that time, that girl doesn't have anybody to reckon with. Lizzy ò tí di wèrè tó di lẹ́ni. Omoborty saw Lizzy as, ẹni ìgbèjà mi.
This is way before the issue of Iyabo, or boya the issue of Iyabo was not that much, you understand? You have to look at it from your own side of view. Okay, this person stands for me. At least you still hold the person some loyalty. Then fast forward to today, knowing what she know today, knowing what Lizzie is doing today, she can never reckon with her. Is beyan se ma se ri èyàn ò lè, àwọn kankan wà èyàn ò lè control ẹ, kì í ṣe pé ó ṣàbòsí. Èyàn ò lè control ẹ. Lizzie have fought for her before. We've seen so many videos. Yes, where Lizzie was talking that they destroy ìgbéyàwó Omoborty as àtìgbà tí Gistlover was Gistlover àgbà yẹn. Ìgbà tí voice note tí àǹtí Ìyábọ̀ leak, mọ bó ṣe drag Omoborty. Ìgbà tí Omoborty fẹ́ ṣe marriage, wọ́n tún drag Omoborty. Different accusation and different things. No parọ́ mọ́ ọmọbìnrin yẹn London Gistlover. And the only person we saw is Lizzie that defended her. Ìgbà yẹn, bloggers are not picking celebrity news. Ẹ gbàgbé. Tí ó bá ṣe pé ìjà tó ṣẹlẹ̀ láàrin Lizzie àti Tóyìn ìgbà tí Tóyìn bímọ yẹn ni, nobody will really give any F about celebrity. There is láàrin speaker lásán ìjà wà tá bá sọ pé kí ni celebrity ní láti offer. So it's natural for her to feel towards the side of somebody that defended her. Nígbà téèyàn kan bá tiẹ̀ jẹ́. Tó bá jẹ́ mi náà, bí mi náà ṣe máa ṣe nìyẹn. But fast forwarding to what we know today, or what Lizzie is doing on social media today, she can never associate with Lizzie. Tẹ́ bá gbé ọ̀rọ̀ Dayo Amusa síbẹ̀, Dayo Amusa jẹ́ ọ̀gá tó jẹ́ pé kò really ní issue náà lọ títí lórí social media. Omoborty máa ní issue dáadáa ní orí social media. Ìgbà tí Bíọ́lá, ṣé Bíọ́lá cute Abíọ́lá, wọ́n drag ẹ̀, wọ́n parọ́ mọ́, gbogbo ń bọ́ ọmọ yẹn sùn, wọ́n ṣèṣekúṣe. Kò sí nǹkan tó kì í fi ń drag Omoborty lórí social media. So it's just natural for her to feel towards the Lizzie side. Nígbà yẹn. It's natural. But tẹ́ bá wò bí Lizzie ṣe ń ṣépè, òun tó ní ọmọbìnrin tó jẹ́ pé ọjọ́ kan ọmọ ẹ̀ náà máa marry bíi Priscilla. Bí Lizzie ṣe kóhun àti Ìyábọ̀ gan máa cool. Bí Lizzie ṣe ń ṣépè fún ọmọ Ìyábọ̀ yẹn, she naturally will not like that. Ó lè má lè sọ síta, but naturally gap yẹn máa widen. Nǹkan tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ fi understand pé kíní true ni pé tó bá jẹ́ pé òun àti Lizzie close, ẹ̀yin èèyàn mi, kò sí nǹkan kan tó máa lọ ṣe lọ́dọ̀ ọkọ àwọn single mother. Point number 1 ni. There is already gap between Lizzie and Omoborty already. Ẹ wò from that angle. Tó bá jẹ́ pé òun àti Lizzie close, kò ní ever lọ gbé advert fún ọkọ àwọn single mother. No this and no peace. If they were friends, if they were, close, tó bá yẹ kó ọjọ́ ń ṣàbòsí ni, kò tiẹ̀ ní débẹ̀. Torí one thing Lizzie always do is to keep her people in check. Ó ní mo sọ fún yín pé kíní friendship tipátipá tó happen naturally. Àti seeing the person for who they truly are, ìyẹn Dizozo, then the friendship will dissolve naturally. That is how this thing works. So to me, she has not done anything bad. Gbogbo wa náà lẹ́ni. Ṣebí there was a time tí mo ti support Lizzie. Ẹ̀yin tẹ́ bá ń bá wa wá láti ọdún gbọọrọ. You know I used to talk for her pé ó máa ní nǹkan kan. I used to speak for her. Tẹ́mi náà máa sọ pé ẹ fi ilẹ̀ kinní kan ṣe kinní kan. But fast forward to what we know now, oníkálukú ti rí òótọ́ nípa ọmọbìnrin. But as at then, a lot of people were there. Ṣé ó ní blogger tí ó support Lizzie ni? Ìyá Ewé was supporting Lizzie. Jokotade was, Madam Jokotade, Alhaja Jokotade, má bínú jàre, was supporting Lizzie. The only person that was not supporting Lizzie is Dokaso from the start. MHM, Pulse and Ponder, àwọn wo ni ó support Lizzie tán? No. All the speakers,
Then when everybody find out the truth, so nǹkan tó bá ti lè dífá fún kí speakers dórí màmá tó jẹ́ pé ẹ̀yin Lizzy ni màmá wá gbàgbàgbà báyìí tí màmá defend ẹ̀ rí bí màmá ṣe ń ṣépè fún Tóyìn ìgbà yẹn ni pé ẹ jealous ẹni tí màmá ń gba wájú tó ń gbẹ̀yìn torí Lizzy. Aláìmoore ni Lizzy náà, ọba ńlá ńkọ́ ẹ lè mọ̀ kí ló fa ìjà láàrin Lizzy àtọba ńlá, torí pé ọba ńlá sọ fún pé òun gbé Priscilla kékeré, òun mọ Priscilla kékeré, ó lè máa ṣépè fún ọmọdé. Kò sí abiyamọ tó máa rí kinní yẹn. Ọba ńlá máa tẹ̀lé lọ tẹ̀lé bọ̀ sílé wọ́n lọ sábùjá, wọ́n máa wọṣọ ara wọn. What are you talking about? Friendship wọn àti Bíọ́dún ò tẹ̀ tí tó gbogbo level yẹn tó jẹ́ pé wọ́n wọṣọ ara wọn, wọ́n jọ ń lọ up and down ni. Ọba ńlá ní tó bá sọ pé torí pé mo ti bá Lizzy ṣe ò like mi, máa lọ èmi gan. Tí Lizzy tó bá wọnú orí ẹ̀ níbi nǹkan ẹyọ kan tọ́lọ́run jogún fún nìyẹn, manipulation. You will think she's your Lord and Savior. So nǹkan tó bá ti lè dífá fún everybody tó 5 years ní MHM fi jà fún náà. Kí ló fi san fún MHM? Ṣèbó parọ́ mọ́ ọmọbìnrin yẹn náà ní last. The same thing náà ni wípé stop cursing these people, it's too much. Kí ló fi san fún? This is why I look at it from Biola's angle. Biola ò tiẹ̀ wá súnmọ́ tó bí gbogbo speaker ṣe súnmọ́. Àwọn speaker ò ṣàbòsí nígbà tó ń bá ṣe o. Biola torí pé ó support Biola àbí Bíọ́dún, sorry, tó support Omoborty. Ṣebí torí ẹ̀ lọ́mọ yẹn ṣe like naturally, which is the normal. Ó máa ríyàn tó support ẹ̀ wá like ẹni yẹn naturally nìyẹn. But she wasn't that close to her. She supported her because when there was nobody, when tójú ń pọ́n, she saw Lizzy. But if you look at ìgbésí ayé Lizzy from then till now, she has drifted back from her. Because we have money. She has drifted back. Okay, I am shade. Tó máa ń pariwo lójoojúmọ́ ńkọ́, ìyàwó Adéníyì. Ṣé yẹn náà ò sá ni? Ṣèbó sì bu ọmọbìnrin yẹn pé ọmọbìnrin yẹn lọ sọ́dọ̀ Mọ́nímọ̀. Ṣé káwọn èèyàn má ṣe ambassador wọn? Tó bá jẹ́ pé I am shade she close mọ́ Lizzy, ó kò ní gba ambassadorship àbí whatever it is tó ń ṣe pẹ̀lú Mọ́nímọ̀ kò ní ṣe mọ́. That is it. Kò ní ṣe mọ́. If Bíọ́dún was close to Lizzy, kò lè ever gbé advert fún Hakeem. Ẹ jẹ́ I understand ìkíní yẹn too, because Lizzy will keep all of them in check. That is just it. So because there was no friendship, and if you look at ìgbésí ayé Lizzy, it's not something to write home about. Cursing on children. Even if she's fighting with Ìyábọ̀ Òjó, ó wá rí ibi tán ti ń gbé ọmọ yẹn ṣépè bẹ́ẹ̀ yẹn. Come on now. Nǹkan tó ń sọ pé Bukky Jesse alábòsí ni. Bukky Jesse ń wo ibi tán ti ń gbé ọ̀tá Priscilla ṣépè, ọ̀tá Prince Rakim ṣépè. Ibẹ̀ ló ti wá lọ ganu sí. So àwọn nǹkan kan wà tó jẹ́ pé let's use our brain. Àgbàlagbà ni wá. Ọmọ yẹn ò ṣe anything wrong. Àdẹ̀rí kó gbé Lizzy sórí bí gbogbo speaker ṣe gbé Lizzy sórí at one time. So the friendship that came, all because of somebody support me, thank you, I appreciate. Then you see the person for who they truly are. Naturally, the friendship will just dissolve or the ship will wreck. So that is what I see that happens here. But that is what Lizzy was holding on to. That is what Lizzy was holding up to. There is no friendship. Tó bá ti lè lọ ń gbé ọmọ èèyàn kan ṣépè. There is no more. Kò sí bó ṣe dá sí tó mi fún mi. Ó ti tán. If you notice me, I always like very, very shaky when it comes to children. Mo ní bí soft spot. Kí máa bẹ́ ẹja. Tí bá rí ibi tó ti ń ṣépè fún ọmọ ẹ̀, Ọlọ́run máa wà kápásì. Kò make sense.
èmi máa ń rí pé coward, if you are tó bá tó tán, you face the person squarely now. Why will you go to somebody's children just because you want to hurt them? Ṣé bí Lizzy ṣe ń ṣe fún gbogbo ọmọ kéékèèké online, ṣé bẹ́ẹ̀ náà ṣe ṣe fọ́mọ tiẹ̀ ni? Wọ́n gbórí eku sórí ọmọ tiẹ̀, òun sunkún kiri. Wọ́n ya fèsì ọmọ tiẹ̀ pẹ̀lú court letter, ó fẹ́ parẹ́. Òun dẹ̀ ń ṣe pé pa ọ̀tá àwọn ọmọ máa kú. Ó ní mo ń sọ fún yín pé there is already ṣèkínní láàrin àwọn méjèèjì. Nǹkan tó tún dùn Lizzy nìyẹn, because she expects that torí pé òun ti ṣe kínní yẹn. Lizzy ò kì í ṣe nǹkan, má rò pé Lizzy lè ṣe anything fún ẹ lọ́fẹ̀ẹ́. Ó ti bá yé ara ẹ jẹ́. Adébíyìnpé, I'm coming back to you. Torí o máa gbọ̀n wéléké wéléké. Bí ẹlẹ́dẹ̀ tó fẹ́ jẹ̀gbẹ́. Ṣó o rí pé bí ọdún ọ̀kẹ́ owó bí ò ṣe close mọ́ Lizzy. Ṣó o rí bí Lizzy ṣe fún ìwọ tẹ wá gbé gbogbo life ẹ lé lọ́wọ́ ńkọ́. Ọmọ mi ní ilé tó bá ní èmi mo ní. Chain tó bá wọ̀ èmi mo wọ̀. Aṣọ tó bá wọ̀ èmi mo wọ̀. Ṣorí adúró pásìn ẹ̀ tó máa múlẹ̀ ọjọ́ tí wà tí Lizzy bá jà. Lizzy ò ń ṣe nǹkan tó máa ṣoore. Anything tó bá ti dá tí Lizzy bá ṣe fún ẹ, she's coming back to use it láti fi bú ẹ. Mo wà fún níwà ni. Knowing Lizzy as of today, tó bá jẹ́ pé ọjọ́ èní ni Lizzy gbèjà Bíọ́dún tí kì í ṣayé ìgbà yẹn o. Ó possible kí Bíọ́dún sọ pé jọ thank you very much má gbèjà mi. The same way bí kí náà ń pè yẹn Dayọ̀ Amusa ó ṣe ṣọ́ọ̀nù ẹ̀ dáhùn pé I don't want you around me. Knowing what we all know now. Knowing what we all know now. 2-3 years ago ní ti Dayọ̀ ṣẹlẹ̀ náà. Knowing what we all know now, tí Lizzy bá gbèjà Bíọ́dún lénìí, Bíọ́dún máa sọ pé thank you but I don't need you to defend me. Alas. Màwọn kọ́kọ́ wà tó jẹ́ pé èmi ò bá sọ pé ẹ mójú kúrò ńbẹ̀. Ẹ lè pé Bíọ́dún lálábòsí. Mi ò rí kó ṣàbòsí. That is just it. She behaved naturally that anybody would have behaved like that. Gbogbo nǹkan tí Lizzy ń ṣe nílé ayé ẹ̀ ni pé gbogbo nǹkan tó máa fi báyàn jà. Kò sí oore tó gbà lọ́wọ́ Lizzy ó máa bẹjà. We are going to the context of everything tó fi bú Bíọ́dún. Then we will explain it. Torí àmọ́ sọ fún yín pé kò ní nǹkan kan, kò ní material Bíọ́dún lọ́wọ́. Bó sọ pé Bíọ́dún mo ní passing ẹ̀ lọ́wọ́. Èpè ló kàn ń ṣe. A dẹ̀ mọ̀ pé kò ṣépè tó lè ṣe fọ́mọ ọlọ́mọ. Nǹkan tó bá ti lè rù ni kó o ṣẹ́. Èpè máa jà wọ́, ó máa jà láti, ó máa jà aṣọ tó gbé dání yẹn. Èèyàn tó tún máa wọṣọ yẹn sọ́rùn, ó máa jà. Ó gbé aṣọ ajé ẹ̀ dání, ó dẹ̀ ń ṣépè lé lórí. Ọjà ẹ ló gbé dání tó ń ṣépè yẹn. Wọ́n á ní kó o fèpè tajà. Wọ́n á sọ pé wọ́n ti ṣọ́ọ̀bù pa. Wọ́n lé yín l'Ábùjá. Ọmọbìnrin yìí ò mọ nǹkan tó ń pè láyé. Wọ́n sọ pé ayé ti ṣèyàn. Òun ló yẹ kẹ́ lọ mú. Ó gbé ọjà tó ń tà dání. Ó dẹ̀ ń ṣépè pé ọmọ máa kú lé lórí. Ta ló fẹ́ raṣọ yẹn? Because I don't understand. Èèyàn kan dẹ̀ máa wá raṣọ yẹn lọ́wọ́ ẹ̀, ó máa gbé sọ́rùn. Abájọ náà sọ pé ìwọ fúnra rẹ ló ń rán nǹkan ẹ̀ kò ń ju ọ̀pá 5 nìkan lóní. Tó bá ti polówó ẹ̀ tọ́run bá ti rà, wàá rán sọ́rùn, wàá wọṣọ ìpè. Abájọ tó pé òun fi ń já ẹ̀. Ṣọ́ọ̀bù Àbújá ó ti forí sọ́gi. Ó tún ṣì ń ṣépè lọ. Wọ́n ní kó o fèpè tajà. Nínú èpè ló ti máa rí kọ́sítọ́mà. Wọ́n dẹ̀ ń ti ṣọ́ọ̀bù mọ́ ẹ lórí. Ṣé o mọ bí tó o ti bẹ̀rẹ̀? Ó máa ta cream lórí social media yìí. Kí ló ṣẹlẹ̀? Màmá ẹ lépè. Kí ló ṣẹlẹ̀? Ó lulẹ̀ ni. Àbújá mọ̀ọ́lù kò lóṣù 6.
ó lulẹ̀ ni ó ṣe continue èpè nǹkan tó gbélé ẹ lọ́wọ́ fake ni sórí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó understand ni pé ìwọ kọ́ ló ń pín ikú ìwọ kọ́ ló dẹ̀ ń pín ìyè pé o gbàdúrà pé èèyàn kan máa kú àbò ṣé pé èèyàn kan máa kú ìyẹn ò sọ pé àwọn áńgẹ́lì máa yí ọjọ́ ẹni yẹn padà no oníkálukú máa débi tó ń lọ at the right time ni bẹ́ẹ̀ ni èèyàn tó bá ti sọ pé trailer ló máa gbá kẹ̀kẹ́ ò ní gbá láéláé so ìwọ kọ́ ló máa dì torí ìwọ kọ́ ló déyàn ìwọ kọ́ ló máa sọ fún wa pé nǹkan báyìí bí eléyìí ṣe máa kú lélẹ̀ bí eléyìí ṣe máa yè lélẹ̀ no be you o kéré o bí tí o bì lò ọlọ́run ò dẹ̀ gbélé ayé anybody lé ẹ lọ́wọ́ àtọmọ kékeré àtàgbàlagbà wípé ìwọ ló máa pín ọjọ́ ikú fún anybody wọ́n ní tó bá nà ká burú sọmọ làkejì ẹ mélòó ló máa jẹ́ tiẹ̀ mẹ́rin tó kù máa jẹ́ tiẹ̀ àti tìlàtì àti gbogbo nǹkan tó bá so mọ́ yín bẹ́ẹ̀ ni àtèèyàn tó gbèjà ẹ àtèèyàn tó gbèjà gbogbo èpè tó ṣẹ́ fún bí ọdún yẹn orí ara ẹ ló máa fi gbé December party still showing ẹ jẹ́ àbá gbé sí 1 million àwa ọgbọ́mọlà níwà o tó bá ń báyàn jà ara nǹkan tí mo fi máa ní issue pẹ̀lú ẹ̀ ni wípé I don't quite understand you tèmi bá ń báyàn jà I want you to eat but just not at my table àbí not just at my table dẹni but tó bá ń báyàn jà to you kẹ́niyẹn má rí ṣe mọ́lẹ̀ ayé kébi pa ẹnìyẹn kẹ́niyẹn di homeless kẹ́niyẹn kàn kú kílẹ̀ kàn lánàá kó gbé ẹnìyẹn mi you want to block their source of income you want to remove their life irú ìjà ok ìwọ náà wò tó bá yẹ pé bó ṣe bá gbogbo èèyàn jà bó ṣe ṣépè fún gbogbo èèyàn ọlọ́run kan máa wò ẹ́ pé ẹ wo ọmọdé yìí ti sí wọn ọlọ́run máa sọ fún wọn pé ẹ̀ẹ́dẹ̀ ìṣàánú ọmọdé yìí kẹ́ gbé lọ sáró àbí somebody should end their misery tó bá sọ pé ó ṣépè fún gbogbo speaker tó wà lórí Facebook kó wáyé pé bẹ́ẹ̀ ni ọ̀tá wọn kú ó ṣépè fún gbogbo ọmọ wọn kú ó ṣépè fún gbogbo àwọn colleagues ẹ ọ̀tá wọn kú ó ṣépè fún gbogbo ọmọ wọn kú ẹjọ́ ta ló fẹ́ máa ṣe fíìmù fún wa ó ṣépè fún commenters ta ló fẹ́ máa ṣe ṣóò tó máa wò wọ́n nìkan ṣó fẹ́ pa gbogbo ayé rẹ ni ṣó fẹ́ pa gbogbo ayé rẹ ni wọ́n ní tó bá gbàgbé ọ̀rọ̀ àná òun ní rẹ́ni tó máa bá ṣeré nígbà tó bá sọ pé kí gbogbo èèyàn lágbàáyé kú torí pé ìwọ nìkan ló fẹ́ dá gbé ayé ta ló wá fẹ́ máa ṣe ṣòfò torí one thing you don't understand òun tó bá ṣépè fún Fọlá gbogbo àwọn tó ti gbèjà ẹ àti àwọn tó ń gbèjà ẹ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó ti gbèjà ẹ wàá tún ṣépè fún silent watcher níbi tó dé ṣó mọ̀ pé Adébíyìnpé nínú èpè tó ń ṣẹ̀yẹn ó ń forí kó ń bẹ̀ torí ó ti gbèjà Fọlá rí bẹ́ẹ̀ ni ṣó mọ̀ pé Adébíyìnpé ń forí kó ń bẹ̀ gbogbo àwọn tó yọ rọ̀gbà yí ẹ̀ka tó dì káàmpù yẹn wọ́n forí kó ń bẹ̀ torí pé wọ́n ti sọ́pọ́ọ̀tì Fọlá rí àbí àwọn tó bá ń ṣépè fẹ́ Esabod àti gbogbo ẹni tó ń wọ Esabod àti ṣó máa tún forí képe torí o máa lọ ń wo ṣó Esabod náà Zdog máa ń lọ wo ṣó màmá náà àtẹ̀yìn tẹ̀ ń wọ́ọ̀chì wọn àtẹ̀yìn ó ti ṣépè ó tún ṣépè fúnra ẹ̀ wàá ṣépè fún àwọn tó ń wo ṣó màmá Zdog àdẹ́wò ìwọ gan máa wò bọ́dà láti gan máa ganu sí gbogbo lẹ́yìn orí ṣó màmá lẹ máa ń sùn sí so it doesn't make any sense o tún ké pé o tún ṣépè fúnra rẹ̀ ìjọ tó bá lọ kọ́mẹ́ǹtì sọ́dà Jókòtádé wàá ṣépè fún Jókòtádé wàá tún máa ṣépè fún àwọn tó bá ń kọ́mẹ́ǹtì síbẹ̀ ìwọ náà dẹ̀ tún lọ ń kọ́mẹ́ǹtì síbẹ̀ oh no this guy is you have issues you are cuckoo àbí ọmọ mi ló máa sọ pé mommy she's cuckoo wàá lọ sọ́dọ̀ Ajé Jókòtádé wàá lọ bú Ajé sínú comment section wàá tún máa ṣépè pé gbogbo àwọn tó lọ sí comment section tó lọ comment sọ́dọ̀ Ajé nǹkan báyìí ló máa ṣe wọ́n ìwọ ṣe kúrò bẹ́ẹ̀ ìwọ ṣe kúrò bẹ́ẹ̀ ni o tún ṣépè títí o tún ṣépè fúnra rẹ̀ àtàwọn tó gbèjà Fọlá àtàwọn tó ti fún lówó rí ṣé o ti gbàgbé pé Láti ti fún Fọlá lówó rí ni o tún ṣépè fún Láti mi Láti dẹ́rẹ̀ gbogbo ìgbà tí Fọlá bá ń jùjì
ó máa fi fake account lọ wo Fọlá gbogbo àwọn tó ń wo Fọlá nǹkan báyìí ló máa rí fún wọn láti jẹ́ ìwà ń bẹ̀ ó ń fi fake account wo Fọlá. ṣó ti rí sí technically ìwọ ló ń ṣépè fún gbogbo àwọn tó yí ẹ ká technically ìwọ ló ń ṣépè fún gbogbo àwọn èèyàn tó yí ẹ ká tó sọ̀rọ̀ àǹdẹ̀ ó ga ọ ẹ sọ pé kí bọ̀dà láti sọ pé kí láti kó gbé Quran ó wá fi búra pé òun ò kì í wo Fọlá empire lórí Facebook tí Fọlá bá ti gbèdì tí tó bá ti yídì ìwọ ò dẹ̀ wúkú nídìí bọ́m̀bọ́m ló ń wọ̀ gbígbẹ báyìí ni ìyá gbóǹkan láti máa lọ bẹ̀ ó máa lọ ganú pé kí ló tún wọlé ni sọ pé kí láti wá fi Quran búra pé òun ṣe silent watcher lọ́dọ̀ Fọlá ó wo Fọlá jù ìtẹ̀yìnṣe ń sìn tí Fọlá tún wá ti rí rẹ́múrẹ́mú tí gbogbo ẹ̀ kún ó kì í síwájú ó kì í sẹ́yìn èèyàn tó ń jẹ́ṣẹ́ ọmọ yẹn nìyẹn kárì tó bá wọ gáùn báyìí tó táìtì báyìí gbogbo ẹ̀ máa lúte báyìí ni bọ́dà láti máa ganu síbẹ̀ pé oúnjẹ wọn náà gbé lọ yẹn láti ń wo Fọlá náà wà á dé máa ṣépè fáwọn tó ń wo Fọlá bọ́dà láti tún fẹ́ rí képè ń bẹ́ẹ̀ ó ga ọ let's move on àwàdà yẹn tó àgbè they are move on ó sọ kinní kan gbogbo nǹkan tó sọ nípa Bíọ́dún gbogbo ẹ̀ mò ń bọ̀ wá dìbọn ó sọ pé Bíọ́dún ó ní sex tape ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ my dear release it díẹ̀ sọ àwọn nǹkan kan fún ẹ ní pé àwọn nǹkan kan wà wọ́n ní wọn kì í fi okó ńlá dẹ́rù bàrúgbó Bíọ́dún is married so everything that happened before her marriage ó dàbí gbà tí wọn náà tó lọ ń pín káàkiri gbogbo ọmọ onílẹ̀ gbogbo wọn ló ń tọ̀ síbẹ̀. Anything that happened before Biola's marriage has nothing to do with now that she's married. Ṣé ní Amẹ́ríkà tó wáyé ló ti ń ṣe sex tape ní àbí eléyìí tó ti ṣe kó tó di pé ó marry because ibẹ̀ yẹn gangan ló fẹ́ show understanding sí. Kí la fẹ́ fi ṣe? Mo tiẹ̀ ti sọ pé kinní kan ìhòòhò báyìí mi ò kí ń lọ bẹ̀ lọ wò wọ́n ló tẹ̀ tí ní nǹkan tó ń fi ìhòòhò ṣe online. Tó bá ti lè lọ síbẹ̀ tó lọ wò ní ìlú jẹ́ kán kó anything lọ lára mi bí mo ṣe wà ògo tí ò tiẹ̀ tí tó yàn lò kán tó wá máa táàpù ń bẹ́. Bẹ́ẹ̀ ni ilé ayé ti gbẹ gẹ́ǹsìn wọ́n ló ní nǹkan tó ń fi ìhòòhò ṣe. Wo ò bá ìṣòro ẹ sórí igi ní òwò ní ìwò ẹ kí la fẹ́ fi ìhòòhò Bíọ́lá ṣe lẹ́yìn ọmọ mélòó ẹ gbà mí kẹ́ ṣe bóbìnrin ni wá lẹ́yìn ọmọ mélòó ṣéyìn pé bọ̀dà láti ti rí òwò yẹn lórí fóònù ẹ̀ kí bọ̀dà láti máa nà òkúkú gbẹ wàá máa bú àwọn tó ṣe wájú tó ṣe wo queen mother shape ni she tear shape wo Fọlá she tear shape wo Bíọ́dún ṣé torí wàá máa sunkún pé àwọn yẹn ṣe surgery ṣé torí pé they look good surgery yẹn ló máa kọ́kọ́ fi bú wọn ẹ̀yìn èèyàn ẹ̀ notice ni. Ìwọ tó ti lọ ṣe dín tídí ẹ̀ ń tà dín tídí ẹ̀ ń yọ̀ dín tídí ẹ̀ ń ṣe kinní kan tí ọ̀kan ló ń ran iṣẹ́ kó má ṣe dín kó ìmọ̀dà wo kò rí báyìí tẹ́lẹ̀ ṣèbó lọ ṣe dín òòdẹ lọ ṣe tiẹ̀ òòdẹ lọ ṣe wọ́n mú yàn sí ni ibo ló tiẹ̀ ti fẹ́ rí àwọn tó ń sọ tó ń fi 1,000 naira sanwó ilẹ̀ fún ẹ tó hàn sanwó pé ibo ló ti fẹ́ da pé tó máa pé oníṣẹ́bí inferiority complex ni kí ló kàn ẹ́ ṣe bó ti ń dètì láti for 24 years ó dẹ̀ rí Fọlá tó kún wájú tó kún lẹ́yìn she carry back she carry front ó sì lọ́ọ́ fẹ́ Fọlá lẹ́yìn ọmọ mélòó kò fẹ́ wọ náà tíṣán tìjàtìjà gan ló fi fẹ́ togun. Why are you always picking beef with people that get their body done? Why are you always angry with women that got their body done? They have the money and it looks good on them. Ló ṣe máa rí tó bá dúró kó kẹ̀yìn sí kámẹ́rà kán gbé mannequin sí kán gbé Bíọ́dún sí of course a máa pick Bíọ́dún that is èmi gan tí mo jẹ́ obìnrin gan I will pick Bíọ́dún I swear I will always pick Bíọ́dún màá tún wá mú mannequin kí tó mú ẹ mi tiẹ̀ ní mú ẹ rárá màá prefer kí n mú mannequin torí mannequin tún sì máa tear shape jù ẹ lọ mannequin ní height ó tún sì máa ní nice shape ṣé yàn kan ló ba ayé ẹ jẹ́ ni kó o dàbí igi ìgbálẹ̀ èèyàn kọ́kọ́ ló bá yé ẹ jẹ́ náà ó dé ló ṣe shape tó bá mọ̀ pé nǹkan tó ń dún ẹ̀ nìyẹn when you see women that got their body done Ọlọ́run they are trying number one aka mo sọ pé mò ń dáwó mo ní kẹ́ fún wa ní star ká lè lọ ṣèdí fún wa star ẹ bá wa share ẹ má skip word ẹ ń skip word
kówó mi pé báyìí kémi gan lọ ṣèdí torí èmi máa jẹ́ ọ̀tẹ̀ ẹ̀ ní sùn lórí social media ìdílé máa rí lórí screen owó mi ò tí ì pé ni. Number one, the paying the money is not something easy. Lizzie, you don't have it. This woman make money and got their body done. They went through pain and they look good. They look good. Better than you. And they still, I guess she make equal money than you. You won't go explain me. You go dey explain, you go dey explain, you go dey explain tire. Kó tún explain tán, a sì máa mú Bíọ́dún. Kó ṣe pé jù bẹ́ẹ̀ lọ. Èmi báyìí mo máa ṣí Bíọ́dún rù sórí ni màmá sálọ ni. Tán bá mú ẹ sílẹ̀ kan mú Bíọ́dún. Everybody, both mi ò kì í ṣe lesbian o, but I will still pick Bíọ́dún. Because come on now, look at Bíọ́dún now. Ìwà ó wà ńbẹ̀, ẹwà ó kún bẹ́ẹ̀ ni, packaging front and back ó wà ńbẹ̀, sexiness ó wà ńbẹ̀. Wo Lizzy báwo ló ṣe máa ń sexy pẹ̀lú bọ̀dá Latino bó ṣe rí bí egungun ẹja yẹn náà. Ṣé o mọ bó ṣe ń romance kì í ṣe pé kéèyàn máa ya ahọ́n jáde bíi ìtàláǹgbà o. Ṣé o mọ bó ṣe ń torí ahọ́n nìkan ló mọ̀ tó ya ahọ́n yára ṣe bí eléyìí bí alligator. Ṣé o mọ bó ṣe ń romance ọkùnrin. Ìwọ ọmọ mọ̀ pé tó bá fọwọ́ kan bọ̀dá láti láyà okú ẹ̀ ò lè gbèrí torí ẹ̀ lẹ ṣe ń kọ ice cream sí tẹ́ǹkì sínú ice cream. You look tacky, unkept, unmannered. Gbogbo ìwà tó máa wù ẹ́ lára obìnrin. Look at Bíọ́dún. Look at Bíọ́dún. Look at Bíọ́dún. Kó o wojú ọbẹ̀ kó o mú yán ni kì í ṣe pé kíní. Look at yourself. Lizzy. Tó bá lọ jẹ́ kí bọ̀dá láti lọ rí sex tape Bíọ́dún ayé ẹ̀ bàjẹ́ ni. Bọ̀dá láti máa so pí pẹ̀lú fídíò báyìí lọ́wọ́ tó máa jáàkì báyìí. Look at Bíọ́dún, look at yourself. Wo nǹkan tó dà, wo bó ṣe rí, gbogbo ọrùn ti jẹrà tán. Beauty no dey there. Tẹ́lẹ̀ ló ní shape tó dá o, ojú ẹ̀ yọ, you have a very beautiful shape, face card ẹ̀ wà okay, but ń sìn, mi ti ẹ̀ mọ̀ pé ẹnu ẹ̀ tóbi tó yẹn Lizzy. Ẹnu ẹ̀ ti wá tóbi jù ń sìn báyìí, o ti rojọ́ gbogbo ẹnu ti fẹ̀. Gbogbo ẹnu ẹ̀ ò wá dáa mọ́, eyín ẹ̀ ti brown tán. Àwọn trillionaire nìyẹn o, táwọn lè lọ ṣe teeth whitening. Ẹnu ẹ̀ ò dáa mọ́, ẹnu ẹ̀ wá tóbi ju nose ẹ̀ facial features ẹ̀ lọ torí o ti rojọ́. Your lips is no more good. Tẹ́lẹ̀ ló sexy tó kéré tó ti gbogbo ẹ̀ tó wà proportional but ń sìn. When you open your mouth, I be like, oh wow. Mi mọ̀ pé ẹnu ẹ̀ fẹ̀ tó yẹn. Release the sex tape Bíọ́dún, my dear. Báwa release ẹ̀. Release the tape ẹ̀ noodles ẹ̀. Release the noodles. Wàá rí pé àwọn obìnrin gan máa so pí pẹ̀lú. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin gan máa so pí pé kí ló ń ṣẹlẹ̀ ń bí. Gbogbo wa la fẹ́ mọ̀ pé kí ló wà lẹ́yìn Bíọ́dún yẹn, kí ni irú kéwo ló wà. Kí ló ń sọ yìí kí Bíọ́dún lọ wọ G-string yé láti máa tún kẹ́rù kúrò lé ni. Láti máa kẹ́rù kúrò lé ṣé wọn kò ti seize last passport láti ó máa wò ó bá yẹ kó máa ra passport ni ó máa gbọ̀nà ibi báyìí ó máa bọ̀ níbí báyìí ni. Amẹ́ríkà ya ìwọ lọ release ẹ̀ jẹ́ kí bọ̀dá láti tún lọ rí. Wọ́n tó yẹ pé okùn ló fi ń so láti mọ́lẹ̀ sínú wardrobe everyday lọ release sex tape Bíọ́dún. Ọ̀dẹ̀ nǹkan tó yí gbogbo ẹgbẹ́ ẹ̀ fi life wọn ṣe nìyẹn ní 2026 business raccoon. Ẹ̀yin tẹ máa ń kó ẹ máa ń kó noodles kọ́ máa tẹ̀ lọ flag wọn tẹ máa ń kó noodles obìnrin sí orí fóònù yín ṣé less bobo níyìn. Because I'm still trying to understand. Ẹ̀yin tẹ máa ń kó noodles obìnrin sórí fóònù lọ́jọ́ orí mi. Màá sọ pé yẹ send ẹ̀ sí mi, ẹ send ẹ̀ sí màá máa fi tape ẹ̀ halẹ̀ mọ́ ẹ tí mo dẹ̀ mọ̀ pé ó dá you tear shape jù mí lọ. Just imagine. Ṣé ẹ gbádùn? Ṣé less bobo níyìn ni? Ṣé o fẹ́ dó Bíọ́dún ni? Because if you look at it, àbí torí kò yé mi.
òun bú ọkọ Bíọ́dún ò lè go for someone àti wo ọlọ́mọ yẹ kéèyàn jẹun kọ́ ọmọ ẹlẹ́ran wá padà wá jégún bọ́rọ̀ ilé ayé ṣe máa rí nìyẹn kọ́lọ́ má yẹ kí ọmọ ẹlẹ́ran kó wá padà wá jégún bí ìdí Bíọ́dún ṣe tó yẹn tí bọ̀dá yẹn bá dá ìbù sí báyìí tó gbórí wọlé báyìí a máa wórí bọ̀dá yẹn tì báyìí wọ́n máa pe àwọn rescue team kó wá yọ ọ́ jáde tó bá wá kí ló fẹ́ wá ṣe lọ́dọ̀ ẹ̀ lóhùn náà ìwọ náà wò ọmọ ẹlẹ́ran nìyẹn rán bẹ́ẹ̀ eégún kìkì eégún wọn ẹran jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ wà lára ẹ̀ my dear don't go there èèyàn tó lọ fún nǹkan tó lọ fún yẹn ó mọ nǹkan tó ń rí bẹ́ẹ̀ yóò ládùúgbò gbogbo ọkùnrin bí Bíọ́dún ṣe tí ẹ̀yẹn tó ní gbogbo ẹ̀ tó bọ́n ṣe ń dùn lọ́tún tó ń dùn lọ́sì ó cute guy tó fọ́ sí lọ́wọ́ àwọn yẹn ní iṣẹ́ lọ́wọ́ wọn kì í ṣe làtí tó jẹ́ pé nǹkan tí yèyé mẹ́sọ̀ bá ti sọ ni ẹ lọ bèrè lọ́wọ́ yèyé mẹ́sọ̀ àwọn yẹn ò ṣe wojú obìnrin kan tó jẹun ó palẹ̀ mọ́ Nàìjíríà lẹ́ẹ̀kan ni these are men tẹ́mi máa ń sọ fún yín pé ẹ jọ̀ọ́ don't settle for less ó palẹ̀ mọ́ lẹ́ẹ̀kan ni ní Nàìjà ní Amẹ́ríkà àjà láti ń bo láti tí ò tiẹ̀ tí lè bọ́ra ẹ̀ yóò ló fẹ́ bọ́ bísí òun go extreme sórí ìwọ ló wàá máa bójú ara ẹ jẹ́ òde lára gbọ̀rọ̀ sí ìwọ ló máa jẹ́ ká máa ta sí bọ̀dà láti wá fi ọkọ Bíọ́dún sọ pé Bíọ́dún ní téèpù Bíọ́dún wò ó bá ní téèpù jọ lọ tà á o bó ṣe kó gbogbo kinní yẹn jọ wàá mèkì owó ju Kardashian lọ ṣé téèpù ní 2026 náà fẹ́ fi máa lẹ̀ mọ́ mọ́yàn kan yan tó ti má rí ọmọ yẹn tó máa mèkì jáde my dear ní tí wàá fẹ́ búyàn tó bá tẹ̀ fẹ́ búyàn wàá tẹ̀ kọ́kọ́ wo bí wọ́n ṣe rí o fẹ́ fi sex tape o fẹ́ fi nódùsù téèpù Ọlọ́run ṣàánú o fẹ́ fi nódùsù Bíọ́dún o fẹ́ fi bú Bíọ́dún have you seen Bíọ́dún ọ̀kẹ́ owó in case tẹ́ ẹ̀ bá mọ́yàn tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ Google ẹ̀ àbí kẹ́ ẹ ṣáàṣì ẹ̀ lórí Instagram ẹ lọ wo fíìmù yẹn tẹ́ bá fẹ́ wo iṣẹ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe iṣẹ́ ara rẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ ara rẹ̀ ẹ lọ wo fíìmù yẹn first scene báyìí ẹ máa rí i kíní yẹn báyìí ṣẹmọ tí trailer bá kó yanrìn tó máa wà ní hip lóge èèyàn tó máa gbèrú kíní yẹn ọkùnrin ló máa iṣẹ́ kékeré kọ́ o first scene inú December party yẹn ẹ máa rí kíní yẹn báyìí ìwọ ló wá fẹ́ bú Bíọ́dún owó tí ẹ ò kì í mọ̀ wá rẹ̀ ọlọ́ nǹkan tó kù sọ lábẹ́ fi George ẹ̀ ń sìn o kì í ṣe pàǹpù ẹ o. Ṣọlá pé ibi tó ti máa ń jẹrẹ ẹlẹ́sẹ̀ lélẹ̀ ó sọ kinní kan ó ní ọmọ gbogbo àṣírí Bíọ́dún wípé Bíọ́dún is a betrayer wípé ọmọ gbogbo àṣírí ẹ̀ wípé ìgbà tí Gistlover ń drag ẹ kó tó ṣe wedding yẹn wípé àwọn èèyàn sọ fún ẹ pé kó má fight fún number one jẹ́ kọ́kọ́ clarify kìíní ṣóun ló gbé ẹ̀ pé wá jà fún mi ṣé Bíọ́dún ló kọ invite pé jọ wá jà fún mi ibi tó o ti máa jẹ̀bi nìyẹn ṣóun ló sọ pé àǹtí wọ́n drag mi lórí Gistlover ẹ wá jà fún mi tẹ́ bá wo interview tí Bíọ́dún grant lẹ́yìn ìgbà tó ṣe wedding ó ní kì í ṣe pé òun ò lè sọ̀rọ̀ o ó ní but tó má ti bíyàn léèrè ṣe mọ̀ pé Lizzy o ò lè relate mọ́ inú wọn computer building náà bí ẹ sí so o ò lè relate pé wọ́n bí àwa kan léèrè ó ní kì í ṣe ta ilé sọ̀rọ̀ ó lóun rí gbogbo allegations so many people ti ń drop nípa òun láti ọjọ́ ẹ̀ ó ní kì í ṣe pé òun ò lè sọ̀rọ̀ ó ní but ìgbà tí òun ṣòótọ́ kí lóun fẹ́ máa bá yín pákà fún ó ní o lọ support Bíọ́dún like we don't know that you were trying to gather people by your side so that you'll be able to use them to fight Gistlover. This is what you did now. For you to always think that we are so daft to the extent that you want to shake guilt trip ni or manipulate this whole situation to favour you. Nǹkan tó máa ń pa mí lẹ́rìn ni ẹ̀ pé ẹjọ́ ṣọmọdé ìgbádùn ṣọmọbìnrin ìgbádùn ṣòro póríwọ̀ ò pé ni àbá àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀
Biodun never called you pé kó wá jà fún. If you know Biodun's secret, expose it. Kí ló káyé? Ìwọ tó sọ pé ẹ máa gbọ́ ìkà ni ọmọbìnrin ìkà ni. Ìwọ tó sọ pé o mọ secret ẹ̀ tó dẹ̀ sọ pé o ń jà fún. Kí ló fi secret ẹ̀ ṣe? Tó bá mọ̀ pé o lọ jà fún Biodun lọ́dọ̀ Gistlover, why are you telling us that you know a lot of her secrets? Mo sọ kíní kan, tẹ́ bá wo kíní yìí dáadáa. Ṣé ṣó pé kí n ṣe ọmọbìnrin gan ni Gistlover ń sìn? Torí ó jọ gàtè kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjì tìró gàtè. Because òun ṣe mí òun gbà mí ni. Why do you say you are fighting for me and you have my secrets at your hand? What do you need my secrets for? What are you using my secrets for? Kí ló fẹ́ dà fún ẹ? Kí ló fẹ́ ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Ìwọ tó ń ṣe mí, tó ń gbà mí. Nǹkan tó ń pè ní ó ṣe mí, ó gbà mí nìyẹn. If you ever love somebody, why are you telling us things we don't know about the person? We have never seen Biodun set a camera for you and start telling us that she knows your secrets. She has never. You that you claim that you came to fight for her and she betrayed you. Now you are the one telling us that you know all her secrets. By telling us that, oh, Nino dus. Èèyàn tó sọ pé ó jà fún nìyẹn. Who is now the betrayer? Why? Just because ọmọdé ìlọ́po lówó ọjà níbi tó ti máa jẹun. Èèyàn lòun sọ fún wa, ta ló ń dìfẹ́ mò sí inú ìwà àti Gistlover. Èèyàn Gistlover gan ò ṣe tó ẹ̀ náà. Gistlover ò ṣe tó ẹ̀ náà. Òun ló sọ pé ìdí ẹ̀ ń tàdín wípé ọmọ nílẹ̀ kan ló fún lówó. These are allegations that it's not true. Why are you bringing that out now? Kí ni ó ní mo sọ pé o ò ní nǹkan kan on Biodun torí ẹ̀ ní kíní ìṣe ká ẹ lára because this one pain you. And ilé ayé yìí, people move with you or without you. Ṣé rí tó bá jẹ́ mi ní kíní ìṣẹ̀lẹ̀ sí, Ọlọ́run mi ò ní bínú sí Biodun. Because you know that, okay, Nollywood làwọn girls fi ń jẹun. Ìwọ ò sí ń bẹ̀ mọ́, wọ́n ti cancel ẹ̀. Of course. O ò lè ṣe fíìmù mọ́, wọ́n ti cancel ẹ̀. Eléyìí tó ṣe gan, o tún bá yé ọmọ yẹn jẹ́ náà ni ọmọ tó ṣẹ̀fẹ̀ dìde. O tún pa ìràwọ̀ ẹ̀. Then you know that, okay, this is the person I love. Ọlọ́run máa look away. Kì í ṣe pé torí pé kíní ìjà mi, my beef is with Akim. It's not with Biodun. Torí nǹkan tó mọ yẹn máa jẹ ló ń bá káàkiri. Ìwọ ló máa jáde wá ní wọn ò níṣẹ́, wọn ò láyé, wọn ò ṣiṣẹ́, wọn tún ṣiṣẹ́ sí báyìí, ìwọ ló tún jà pé wọ́n tún lọ polówó ọjà iṣẹ́ tán ṣe. No be juju be that. Pick a side. Ìwọ ló tún sọ pé o máa gbé òwò wọn jáde. Ìwọ ló tún sọ pé ìdí ẹ̀ ń tàdí tó tún parọ́ mọ́ káàkiri. Tó bá ṣiṣẹ́ wà ní wọn ò ṣiṣẹ́. Nísìnyí báyìí Biodun tún ti ń gba donation. Gbogbo èèyàn ló ń gbà. Donation yẹn, ó yẹ kọ́rọ̀ yẹn sùn ẹni. Tọ́rọ̀ yẹn bá tún lé ayé wa, kò ní yá lọ́dọ̀ ẹ̀. Kán yọ ọ̀rọ̀ yẹn kúrò nínú dictionary torí ó ti misuse, ó ti abuse ọ̀rọ̀ yẹn. Gbogbo celebrity ló ń post ọmọ. Ìwọ ò lè rù. Àǹtí Yájára nìyẹn o. Ẹ̀yin olówó ayé tó ń wọṣọ 15 billion. Òun náà sọ pé àǹtí Yájára wípé ó fẹ́ ṣe surgery. 1 naira kò fi ránṣẹ́ rí. Ìyàbọ̀ Òjó ló máa pariwo. Ó wá ń bẹ̀rẹ̀ pé ó ti di mélòó dẹ̀ tó ti pa. Ẹ máa gbọ́rọ̀ àṣírí. Ẹ máa gbọ́rọ̀ àṣírí lẹ́nu ẹ̀. Gbogbo èèyàn ló ń gba donation. Bukky tó gba donation tó wá join camp nǹkan tó ń sọ pé wọ́n ṣe ń tà ṣe bí Bukky náà ṣe. O máa dúró donation tí Bukky gbà ní. At the end of the day, ṣèbó ó embezzle owó ni tó tún push blame lórí Ìyábọ̀ Òjó. Ládùúró owó yẹn. Ṣé kò sí inú camp ẹ̀ ni? She's in your camp now. Ó dẹ̀ gbá tọwọ́ tẹsẹ̀. Ó dẹ̀ gbá ṣe kí ni? Ó gbá tọwọ́ tẹsẹ̀ náà. Ṣé bẹ́ẹ̀ jọ ń lọ́bí dọ́bì ń sìn ni? Ìyẹn amukú mẹ́kọ̀ọ́ òṣì. Wọ́n sọ pé ó máa betray ẹ. And you went ahead. It's your choice. Because Biodun never called you to come and fight her battle. She did not call blogger. She did not call anybody. She totally decided to ignore. Mama ignore ni o. She even said it pé òun mọ̀ ignore gbogbo nǹkan tó ń go around. Ó ní kì í ṣe pé ata ilé sọ̀rọ̀ kọ́ o. Ó lóun mọ̀.
More. There you are. You tripping people, forcing them to be loyal to you where you did the bare minimum. Ṣebí òun wá ṣòó tó fẹ́ ṣe ló fi mọ́rọ̀ bí ọdún sẹ́nu. Òun wá ṣòó tó fẹ́ ṣe nínà tó fi mọ́rọ̀ bí ọdún sẹ́nu. The same Gistlover, ṣé wo ò sanwó fún Gistlover ni? You paid Gistlover now for your story. Biodun did not pay Gistlover for her story. Biodun went to advertise. Ọ̀dọ̀ màmá ewé, ó bá ìbílẹ̀ jà, onítorí ìbílẹ̀ ń talẹ̀. Ó bá Farida jà, onítorí ó ń ta cream, nǹkan tó ń ta. Ó bá ọba alájà, onítorí ó ń replica nǹkan tó ń ta. Ó bá Mọ́nímọ̀ jà, torí pé ó ń ta something nǹkan tó ń ta. Ta ni ò bá jà? Ó tún báyọ̀ tó tún ṣe fíìmù jà. Tí ó tiẹ̀ tún wá ṣe fíìmù nísìn. Business náà ò pé ẹ. Advice to withdraw ní gbogbo ìgbà. Kọ́ máa ti ṣọ́ọ̀bù pa, kọ́ máa advice mi ò ní residence sí bí báyìí mọ́. Mi ò ní ìgbà tó jẹ́ pé gbogbo ẹ̀ ò pé ẹ náà mọ̀. Kí ló dé? Ṣé káwọn èèyàn má live life wọn torí ti ẹni? Ṣé ẹjọ́ wálé ayé ni? Àbí Bíọ́dún bẹ́ẹ̀ pé kó wá jà fún? Ṣó pè ẹ́ pé kó wá jà fún? Ṣó kọ lẹ́tà pè ẹ́? Ṣó fún ẹ ní invite? Ṣó sọ pé òun ò lè jà fún ara wọn? You pick to jump into that case torí pé òun wá èèyàn, òun wérò òkunra ni. Òun wérò òkunra ni. You pick to join that case because òun ṣe kí ni? Òun wérò òkunra. Nobody begged you. Mo ní nǹkan tí mo ti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ni pé tó bá jẹ́ pé Bíọ́dún àti Ìyábọ̀ are cool, a sọ pé bí a bá jọ anybody tó bá ti rí pẹ̀lú Queen Mother lòun attack. But Bíọ́dún and Ìyábọ̀ are not cool. Ṣé ti rí pé the madness of this woman different level ni. Either we are cool with Ìyábọ̀ torí gbogbo nǹkan tí Bukky wá sọ ń jọ yẹn nìyẹn. Look at it now. Nǹkan ló ti poke theory ẹ̀ ń sí. Ó ní gbogbo wọn náà wá ń bá Ìyábọ̀ ṣe, tó wá lọ bá Fọlá ṣe, tó bá jẹ́ yín ńkọ́. Eléyìí ò bá Fọlá ṣe kò bá Ìyábọ̀ ṣe. This is she wà ọ̀nà láti ṣe kíni láti drag ẹ̀. Lórí Facebook, kọ́ má polówó lọ́dọ̀ màmá ewé o, torí màmá ewé bóun jà. Kọ́ má polówó lọ́dọ̀ Jókòó, torí Jókòó ń bóun jà. Kọ́ má ṣe kíni lórí TikTok, kọ́ má polówó lọ́dọ̀ Hakeem o, torí ó ń bóun jà. Sórí orí Lizzy ìgbàlẹ̀ ni. Ilé ayé ẹ̀ làwọn èèyàn wà ní. Àwọn èèyàn ní jẹun ni. Ìwọ lè má níṣẹ́ lọ́wọ́, àwọn èèyàn ṣiṣẹ́. Tó fẹ́ fún wọn ni. Tó bá ń báyàn jà, what is their business to help you fight your battle? Kí ló kàn wọ́n? Ìwọ ló mọ reason tó fi ń jà kiri tó sọ̀rọ̀ ẹ̀dà di àjàkáyé náà. Ta ló wọ́n yẹ iṣẹ́? People will move. If you refuse to move, people will move. Ìwọ ló láyé ń bàjẹ́ sójú kan náà. Àwọn èèyàn máa move. If you refuse to move, people will earn a living. Kọ́ má polówó lọ́dọ̀ Yewé, kọ́ má bá Harmony ralẹ̀. Kí ló dé? Kọ́ má polówó lọ́dọ̀ Hakeem. Kọ́ má wo fíìmù lágbájá torí pé mò ń bàjà. Torí who do you even think you are? Tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ ẹni gbogbo ayé máa tẹ̀lé. Kí ló kàn wá pẹ̀lú Person Matter? Kọ́ má ra jewelry lọ́dọ̀ Mọ́nímọ̀. Kí ló kàn wá pẹ̀lú Person Matter? Ṣebí Ọníọlá ti lọ ra jewelry lọ́dọ̀ Mọ́nímọ̀. People will live their life irrespective of nǹkan tó bá wù ẹ́ kó máa bá jà, kò sí nǹkan tó kan anybody. Èèyàn tó bá wù ẹ́ ni kó máa bá jà, kò sí nǹkan tó kan anybody. Fight anybody you want to fight. But people still have to do a lot of things. Show wo ni mo wò? Okay. Ti Kwame ni now. Ti Kwame sọ pé òun ò bá speaker yẹn ṣe, bọ̀ èèyàn kan polówó ọjà, òun dẹ̀ lọ rajà, òun ní ìdí kíní yẹn, òun dẹ̀ lọ rà. Ó ti bá Lizzy ṣọ̀tá níyàn. Ó ti di ọ̀tá Lizzy. Èèyàn advertise lọ́dọ̀ speaker kan. Ṣé bó yẹ kí Kwame gan sọ pé okay torí pé ó ti advertise lọ́dọ̀ speaker tí mò ń bá jà, mi ò ní rajà lọ́wọ́ ẹ̀. Kwame needed that thing and she went to buy what she needed. People have lives. Ìwọ lè má ní. So understand it. See? People have needs. Gbogbo wa la rí ilẹ̀ tí Harmony ń tà. A rí àwọn òyìnbó, a rí Ṣinkó, a rí ibi tó bá tẹ̀ ti rí Òṣùpá gbàgbé legit ni. O mọ̀ ni. O mọ̀ pé the street love we get for Òṣùpá. Harmony Estate. Legit ni. Tó bá ti lè ro Òṣùpá ń bí kan gbàgbé legit ni.
ìwọ dẹ̀ rèé àárín nǹkan kan ọjọ́ tó ń ṣe live video tó fẹ́ lọ fi lẹ̀ onílẹ̀ tọrọ wọ́n fẹ́ yìnbọn pa ẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó tún talẹ̀ fún ló tún sọ fún pé ibi tẹ́ ẹ ra lẹ̀ sí yẹn mi ní fún yín lẹ̀ bẹ́ẹ̀ o ibòmíì má ti fún yín lẹ̀ ta ló máa gbọ́ kinní yẹn tó máa sọ pé ó fẹ́ wá bẹ́ẹ̀ dòwò pọ̀ ìwọ fún ara ẹ ló ń jẹrẹ ẹlẹ́sẹ̀ náà ó jẹ́ pé rẹ ní business ràkún. The beef you have with Hakeem has nothing to do with Hakeem máa jẹun náà ṣódà á lè ní okun nínú láti fi bá ẹ jà dáadáa àbí ṣẹ́ni sí ó yọ beef Hakeem kúrò she will look for the weaker prey. Ó mọ̀ pé bí ọdún wọn lè sọ̀rọ̀ kò lè fèsì òun. Ó ṣe mú Hakeem tó ń kí oríkì ẹ̀ fún ẹ lójoojúmọ́ tó ń kí oríkì ìyá ẹ̀ fún ẹ lójoojúmọ́ ó fi Hakeem lẹ̀ o she will look for the weaker prey. You want people to be loyal to you. Loyalty is earned. Oh, deserve any bit of loyalty. Kò séyàn tó wọ́n ń ṣe. Kò séyàn tó ní kó máa jagun kiri. Ìgbà tó mọ̀ pé ó fẹ́ jagun. Why are you now expecting people kó máa jogun ẹ pẹ̀lú ẹ? Hakeem need to work. He need to advertise. Advertisement ló fi ń jẹun. So tó bá advertise dáadáa ló máa fi nókun nínú láti bẹ́ ẹ jà. So pick your fight with whoever you are fighting with. Ó rí coward òṣì. Hakeem tó ń kí ẹ lójoojúmọ́ tó ń korí kí ẹ fún ẹ tó ń gbẹ́bọ fún ẹ tó ṣe gbogbo tó ṣe obituary fún ẹ pick your fight ṣé o lè dá lóhùn. Why are you now picking somebody that has never done anything to you? Biodun has never said anything to you, has never done anything to you. Why are you now fighting her? Gbogbo rí ẹ ò ṣe pé lórí wo ò ṣe pé ni gbogbo ayé máa stop. Ẹ má lọ sọ́dọ̀ Anoni, ẹ má lọ sọ́dọ̀ Esabo, ẹ má lọ sọ́dọ̀ Hakeem, ẹ má lọ sọ́dọ̀ ojú abẹ, ẹ má lọ sọ́dọ̀ ilé, ẹ má bá ilé ṣe, ẹ má bá dọ́kàsì ṣe, ẹ má bá MHM ṣe, ẹ má ronjẹ lọ́dọ̀ MHM. Kí ló dé? Torí pé o ti ń bá gbogbo wọn jà kí n ti wá. O yóò ṣe èrè ni. Ẹ gbà mí kẹ́. The bare minimum Hakeem ṣe yìí. Ó yá gbogbo èèyàn dẹ̀ náà gbé advert fún gbogbo àwọn bloggers àbí anything tó bá ń ṣe. Torí orí TikTok ló ti lè polówó dáadáa jù pẹ̀lú àwọn Hakeem yẹn especially tó bá ń ṣe fíìmù. So you don't mind kí èèyàn méjì kó má ronjẹ jẹ in as much that you are fighting somebody. So Hakeem should go broke. Official Omoborty should go broke just because you want to feed your ego. Ìwọ dẹ̀ rè wàá máa ṣépè lórí fídíò wàá dẹ̀ máa tajà ẹ lọ o dẹ̀ fẹ́ kí hàn mí ṣe the same thing. Wo gbà fún múrí mi give to sórí mo ní 2026 mo like ọdún aura for aura ni. I no shut anybody up. O lè short láti up o ṣé mo pé yẹn ò rí ilé ayé wa but kò sẹ́nibọ̀dì tó rán yẹ ẹ̀ ń ṣe o kò sẹ́nibọ̀dì tó rán yẹ ẹ̀ ń bí. Ẹ má lọ sọ́dọ̀ ọba ńlá ẹ má lọ sọ́dọ̀ money jewelry ẹ má lọ sọ́dọ̀ Esabod ẹ má ra kinní lọ́dọ̀ Amoni kí ló dé kí ló dé ṣókun nílé ayé ni. Let me tell you one thing that you are failing to understand pé see people will still like some people. Irú ẹ̀mí báyìí kò sí nǹkan tó lè sọ pé yẹwé ṣe ní ọ̀ràn yẹn ṣe especially coming from you is also. Àwa tá máa like yewé kò sí nǹkan tó lè sọ kò sí bó ṣe lè sọ kò sí nǹkan tó lè ṣe. You cannot poison our mind against mama. PS tí màmá polówó ilẹ̀ fún ṣe bí bó ṣe bájà nìyẹn tó lọ. Amoni màmá tó polówó ó tún bájà torí pé ogun tó ń jà ẹ̀ kò lè kúrò láíláí. You cannot poison, you cannot stop people from loving who they want to love. Àwọn tó pààyàn gan àwọn kan sì tún love wọn tó sì lọ ń visit wọn lẹ́wọ̀n. You cannot stop people from loving who they want to love. It's a free word. You love who you decided to love and you leave people to love whoever they want to love. Bí ayé ṣe rí nìyẹn. We cannot join you to fight your battle. That's where you are getting it wrong. Ìtẹ̀ wá ṣe bó tẹ̀ ṣe wá ṣe yìí. Ó ti ṣépè alálà gbogbo èèyàn kan wọ ẹni ìwọ nìkan ló máa forí ké pé àtàwọn tó ń rajà lọ́wọ́ ẹ̀. Inú ilé tó fẹ́ tà, inú ilé tó ń kọ́, ilé onílé tó ń kọ́ ló ti ń ṣe ṣó tó ń wọn èpè pé ọmọ máa kú. Ṣé àwọn tó bá kọ́ ọmọ wá sínú ilé yẹn ṣé wọn ò ní kú tọmọtọmọ ni? Lórí iṣẹ́ ajé ẹ̀ ló ti ń ṣépè.
iṣẹ́ òun ò tí ì jèrè ẹ̀ ìbọn náà ti ṣọ́ọ̀bù mọ́ ẹ lórí lẹ́ńtẹ́ ṣọ́ọ̀bù wọn tún ti pa ò tí ì jèrè ẹ̀ o tún ń ṣépè shame on you o shame on you sórí ìwọ ló máa jẹrẹ ẹ lẹ́sẹ̀ ọ̀rọ̀ dẹ̀ ní ọmọ ilé tí ń jẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ Oníbíọ́dún her husband Oníbíọ́dún is not satisfied with her husband jọ ṣe nínú other room èèyàn tó bá rí bọ̀dá yẹn mo ní ọjọ́ tí mo ti mọ̀ pé Bíọ́dún ṣẹ́rẹ́ àwọn tó máa ń gbẹ̀yìn àwọn ọkùnrin tó máa ń ẹbẹ̀rù wọn ọjọ́ tí bọ̀dá yẹn gbé nígbà wedding wọn tó gbé sókè báyìí tó tún sọ sókè tó hàn mo ní bí Bíọ́dún ṣe rí dẹ̀nkùdẹ́nkù bí ẹrù olè yẹn bọ̀bọ̀ ẹ̀ leave tiẹ̀ mo ti mọ̀ pé wọn ò lè ní problem nínú bedroom mo ti mọ̀ pé wọn ò lè ní problem èmi dẹ̀ tó bá wo àtàǹpàkò nǹkan kí sẹ́sẹ̀ ràgò Lizzy ìwọ kọ́ ló máa sọ pé Bíọ́dún ò láìkì ọkọ ẹ̀ torí ṣé ìwọ gan wà nù happy marriage ni ṣé ìwọ fún ara ẹ ṣé inú ẹ̀ dùn nínú ìlàhílo tó kó rẹ sí pẹ̀lú bọ́dá láti ìwọ ló fẹ́ sọ fún wa pé Bíọ́dún ò láìka ọkọ ẹ̀ o ó fẹ́ padà lọ sí Naija o ó fẹ́ lọ máa ṣolóṣó what I order versus what I got jọ ṣé wọ́n di ẹsẹ̀ Bíọ́dún mú síbẹ̀ ni ṣé wọ́n di ẹsẹ̀ Bíọ́dún mú síbẹ̀ ni òun ló dẹ̀ máa sọ have you even seen the two of them do they look separable ìwọ àti Láti sórí the love that I meet between Bíọ́dún and her husband ìwọ àti Láti tẹ́ ẹ máa fi kú ẹ lè nírú love yẹn lẹ́yìn kẹ́ máa ya hán síta ẹ lè nírú love yẹn do you see when God bless something you will see it that this marriage is blessed Oníbíọ́dún fẹ́ fọkọ ẹ̀ gba papers ní àǹsó ṣùgbọ́n ló lọ́kọ ẹ̀ kí ni Láti fi wọ̀ gbà kí ni ìwọ jèrè látara Láti kí ni Láti jèrè látara ẹ̀ ṣèbé pè ló fi ń ṣọ̀ṣọ̀ aṣọ ìpè ló ń wọ̀ oúnjẹ ìpè ló ń jẹ ẹ ló fẹ́ fọkọ ẹ̀ pé ó tún fẹ́ pa ọmọ ọkọ ẹ̀ wo Lizzy you no get anything on Bíọ́dún Okeowo sorry to disappoint you you no get anything on Bíọ́dún Okeowo nǹkan tó expect kọ́ ló bá sórí Bíọ́dún is happily married ṣó mọ̀ pé word yẹn ó le fún ẹ ó le gokoko bí ojú ẹja fún ẹ láti understand because you are married there is a difference between happily married and married you were just there wọ́n ṣàfi title pè ẹ́ ní orúkọ ẹ̀ in fact sọ́ọ̀nì ẹ̀mú ẹ̀gán ni bọ̀dá Láti ń jẹ́ Bíọ́dún is off the market kí ló fẹ́ fọṣọ olóṣooṣe tó bá rí ọkùnrin tó ń lù ẹ̀ bí irin bí ọkọ Bíọ́dún yẹn tó ń lù ẹ̀ bí irin bọ̀dá yẹn wọ́n ròyìn ẹ̀ wọ́n ní bọ̀dá yẹn ò dẹrùn rárá tó ń lù bẹ́ẹ̀ bí irin ẹ má tiẹ̀ picture bí bedroom wọn ló ṣe máa rí don't even picture that in your head because ó mà dàbẹ́ ni pé tó bá ń wo pọ́ọ̀nù ni orúgan mú mi àti wọ́n tó dàbí egungun ẹja kìkì egun ni kìkì tó bá ráìdì ọkùnrin gan kò sí ẹrun ṣẹ̀mọ̀ tọkùnrin máa kọ́wọ́lé ẹni bàdí yẹn kò sí ń bẹ́ẹ̀ kìkì egun ni gbogbo ẹ̀ máa wá dàbí pancake tó bá ń lọ báyìí Lizzy ìdí ẹ̀ máa wá dàbí pancake tó ṣe kó tẹ̀ jù dí sí kámẹ́rà pancake ni wo Bíọ́dún tó bá jókòó lórí ọkọ ẹ̀ kó jókòó lé kíní ọkọ ẹ̀ kó máa ráìdì ẹ̀ bí ẹṣin ṣé bọ̀dá yẹn ò ní ibo ló fẹ́ lọ náà torí kò tiẹ̀ yé mi kí ló wà ń ta ó bá American citizen ó ti wà lamẹ́ríkà pẹ̀lú American citizen ọmọkùnrin yẹn náà tán ó níṣẹ́ gidi lọ́wọ́ kò ń so ní ṣìnà jọ kí ló fẹ́ fi ilẹ̀ fún ó rí pé látijọ́ tó ti gbé Láti àbí ṣé Láti ìwọ ló ti ẹ̀ gbé náà àtijọ́ yẹn láyé ẹ̀ ló ti ṣá málámálá látijọ́ yẹn gbogbo nǹkan ti dojúrú gbọ̀wọ́ Bíọ́dún owó ṣe ń glow látìgbà tó ti ṣe marriage ẹ̀ ó tún dán sí ni bọ̀dá yẹn tọ́jú ẹ̀ ẹ̀gbọ́n ọkọ ẹ rí Bíọ́dún báyìí ẹ rí ọwọ́ ọ̀tọ́jú lára ẹ̀ ẹni ó fẹ́ lọ máa ṣe olóṣó wo ló fẹ́ ṣe nígbà tó wà nílé ọkọ ẹ̀ tọkọ ẹ̀ balẹ̀ nílùú ìbáyìí ọkùnrin ló ń ṣiṣẹ́ kí lẹ̀ sọ yìí ọkùnrin ló ń ṣiṣẹ́ ọkọ ẹ̀ á ti lọ bí iṣẹ́ ìyàwó máa jókòó ni ó máa jẹun ẹ̀ rí bó ṣe rí ni kò dòrí kò sáwọ́ ọ̀yà lára ẹ̀ ìwọ ló wà nílé ọkọ tí mo rí rí tó ń gbẹ ni ṣe ló ń gbẹ ni 247 ní Bíọ́dún fẹ́ pa ọmọ ọkọ ẹ̀ kí ló fẹ́ pa á fún ìwọ ò fẹ́ pọmọ Láti tó ń ṣe pé pọ́ta wọn máa kú nǹkan tó máa ń ṣe ló máa fi ń búyàn mí ní Bíọ́dún ò láìkì ọkọ ẹ̀ ìwọ láìkì Láti
ló ń wọn ìpè fáwọn ọmọ ẹ̀, òun wọn ìpè fún ṣẹ̀dá àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ láìkí láti láyé láti rí bẹ́yẹn ni ò mọ sátọ̀dé tí ò mọ sọ́ndé, ọjọ́ tẹ́ bá ti pè é fún ni kí ni déètì ni ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ yèyé mẹ́sàn, kí ni wíìkì wo láwọ̀ ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́, kò mọ nǹkan kan. Ó sọ odidi géńdé ọkùnrin dìgbẹ̀wù dání, ayé ẹ̀ ti ta. Bí láti what I order gan kọ́ ni what I get. Temu Pro Max ní ilé gbé fún láti. Nǹkan tí bọ̀dà láti bá wá òun kọ́ lórí o. What I order versus what I got ni. Wọ́n ní kẹ́ ẹ lẹ́ran àbọ̀dà láti láìkì tó bá kún, ṣe understand? Ó láìkì ẹ̀ tọmọ tí ẹ̀ ṣèpù tó tiẹ̀ ní nǹkan kan pẹlẹbẹ báyìí ni àfi bíi pépà. Ṣé kò sùn bọ̀dà láti ló ń mu para káàkiri? Tó bá ti lè inú ilé àti su ọmọ ọlọ́mọ, ṣọ́ọ̀bù ló tún jẹ́ kó sùn sí. Tó bá ti lè lọ báyìí tó ti yó, aṣá lọ sùn sínú tọ́ílẹ̀tì ọmọ ọlọ́mọ. Wọ́n sọ pé ẹni kó gbá wọlé. Go and fix your life tó ń kó gbá wọlé every Eke market day. Don't ti shop Abuja la wà yìí. Ilé wa orí Zuma Rock ló wà. Mọ́tò wa kinní kan ṣe kinní kan. Òun náà tún ti tìpa mọ́ yín náà. Ìwọ ló wá fẹ́ sọ ìgbésí ayé Bíọ́dún fún wa. Bíọ́dún is receiving it per night. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọjọ́ wo ni láti ti dú ẹ rí? Lẹ́yìn kí bọ̀dà láti máa kó yanrin, kó máa plaster ilé. Ṣebí ẹrú ló wá fi ọmọkùnrin yẹn ṣe. O ti sanwó orí ẹ̀, o ti sọ pé o san 10 million. So gbogbo 10 million tó kó fún family ẹ̀ yẹn, ó máa ṣiṣẹ́ 10 million.